káàbọ̀ sí orí ètò wa gbogbo ẹ̀yin èèyàn wa ní ilé-iṣẹ́ Naija Today Express TV àti ní ilé-iṣẹ́ wa Ìbílẹ̀ TV. Orúkọ mi ò yí padà, èmi náà ni ọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Olúwafúnmiláyọ̀ Abọ́sẹ̀dé Justina tí gbogbo èèyàn pè ní Funmite. Ohun tá a mú wá fún wa lénìí tẹ́ bá rí dáadáa pé OPP ó pọ̀ gan, which is Daddy wa Papa Obesere Akande Abbas ọmọ Rapala ó pọ̀ àwọn ni a mú wá sí ojú ìwòran wa lénìí pé ká bá wọn sọ̀rọ̀ nítorí pé wọ́n ti wà ní Cairo fún bíi 2-3 days láti wá ṣe show ní bíbáyìí adẹ gbádùn wọn lọ́pọ̀lọpọ̀ lá ní pé kí àwa ká wá bá wọn sọ̀rọ̀ lénìí. Lẹ́gbẹ̀ẹ́ òsì mi ni a ti rí Mariliful Group. Àwọn ni orúkọ company wọn ló ń jẹ́ bẹ́ẹ̀. Orúkọ wọn gan tí gbogbo èèyàn mọ̀ wọ́n ní Cairo gbajúgbajà everywhere ní Junior. Although he is not the social media type, but in this case, a ní láti jẹ́ kán mọ̀ wọ́n dáadáa. Ní àná nígbà tí show Papa tó wáyé ní ibi tá ti ṣe, a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní Cairo was like, wow, ó pọ̀ kíní kan. In fact, oríṣiríṣi comment ni mo ti gbà. Mo wò pé no, we need to do this, ká ṣe interview fún wọn. Junior ni orúkọ wọn, àwọn ni wọ́n gbé Papa wá sí Cairo, léyìí tó jẹ́ wípé ó milẹ̀ ju tàtẹ̀yìn wá lọ, a dúpẹ́ lọ́wọ́ lọ. So sir, kí wọ́n kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ yín. Orúkọ yín ti ẹ̀ mọ́ Emmanuel Abiola Ogalifu. Okay, kí lorúkọ company yín sir? Mariliful Gold. Ẹ má bínú pé wọn ò sọ̀rọ̀ sókè. Àwọn tí wọ́n ṣe social media type. Èmi ni mo fọ́ọ̀sì wọn pẹ́lọpẹ́ àǹtí mi yìí, àǹtí Àlàbá. Àwọn lọ ní no, you must stop, you must say something. So ẹjọ́ tó lè bá mi tún orúkọ group yìí yẹn sọ dáadáa. My name is Emmanuel Abiola Ogalifu. Okay. I am the CEO of Mariliful Group. Okay, your name tó gbé yẹn mọ̀ yín sí gangan. Junior. Ó pọ̀. So kí ni nǹkan tí group yín yẹn gangan tó dá lé lórí tẹ́ fẹ́ máa ṣe fún wa ní Cairo tẹ̀sí? We are into diversity things, not just one thing. We do believe in hospitality and service to humanity. Okay. So we want to be giving good services to our people here in Cairo because the company is all about humanity to everybody around us, making people happy. We're into a lot of things, but specifically here in Cairo, we'll be venturing into a lot more on entertainment. Wow, that's nice. Thank you so much, sir. Ní báyìí, mo sì dúró lọ́dọ̀ tí yín lọ. Daddy sir, mo máa ní àwọn ìbéèrè díẹ̀ láti béèrè lọ́wọ́ yín. Bọ̀ kí n tó tẹ̀síwájú, mo fẹ́ kí ẹ kó bá mi ṣe introduction. Gbogbo ojú ni wọ́n kàn ṣàìmọ̀ fún olóko ní Cairo. Àǹtí Àlàbá, kò sẹ́ni tí ò mọ̀ wọ́n. Mo fẹ́ kí ẹ bá mi ṣàlàyé bí wọ́n ṣe. Okay, officially, it wasn't only Mariliful. It was the help of God, and we have a lot of supporters. With the support of Olanukon Alaba. Yes, a very, very wonderful person. So she can be troublesome at times, but she's an amazing person. Yes. She can be very troublesome. She's so lovely. But she's so loving. She wants the best for everyone. And very importantly, my right-hand man, Lacrimo Entertainment. Please. Lacrimo Entertainment. He's a bit shy from the camera. He's a bit shy from the camera. Maybe we just come on the class. Okay. This is him. Yes. Pẹ̀lú ọlá wọn tó fi jẹ́ kí ìjókòó yìí wáyé báyìí lónìí láti rí. He's the brain voice behind the whole thing, making the organizing. We give God the glory, and I want to appreciate Nukon Entertainment and Papa himself. Yes, and Funmite. I really appreciate you for giving us this opportunity. Thank you so much, sir. So he's the brain behind all this, everything, because nígbà tí wọ́n ti message wọn báyìí pé kíní kan á ní Funmite no problem, tó dẹ̀ yẹ kí n ní connection pẹ̀lú wọn. Thank you so much, sir. Ẹ ṣé gan ni mo dúpẹ́. So that is Cremo, Lacrimo. Baba Bella. Ọmọ yìí tó trouble mi látàárọ̀ yẹn, kò sí wàhálà. Yes sir, ẹ má bínú torí Ọlọ́run pé adá yín jókòó. Wọ́n ní eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀.
ìfà bí mo ìjókòó ti yìí ẹ̀wò ó dàbí kí ni máa tẹ̀lé yín lọ lé ní pápá o torí ilé owó pẹ́pọ̀ sẹ̀ ilé irú opportunity yìí ẹ̀wò bí a bá mi dábìrì máa wà lákàrí òkú ẹ̀ mọ́ ẹ máa wòrán ti yín. Ó ti súnmọ́ wọn. Sílẹ̀ ìgbẹ́jọ́ wà sílẹ̀. So sir, ó dé ọ̀dọ̀ yín báyìí, mo fẹ́ kẹ́ introduce ara yín fún wa. Orúkọ tèmi Alhaji Abbas Akande Obesere. Àgbà kí wọ́n bá gún àbúgbò ilẹ̀ Yorùbá. The paramount king of music. Orúkọ mi nìyẹn. Ẹ ṣé gan ni sà, òdú ni yín, kì í ṣe àìmọ̀ fólókó kódà. Láti ìgbà tí a ti ń rí olórin nílẹ̀ yìí, ó milẹ̀ títì. Nítorí wọ́n sọ pé eégún ńlá òun ló kẹ́yìn ìbàlẹ̀. Ẹni ńlá ni ẹ̀wà nírẹ̀yìn lágbára Ọlọ́run. Iwájú náà ẹ̀ túbọ̀ máa lọ. Ní báyìí sà, mo náwọn ìbéèrè díẹ̀ kan fún yín tí kò pọ̀ rárá. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti dárúkọ yín fún wa. Ẹ̀sà, àwọn ní kí n béèrè lọ́wọ́ yín pé báwo ni iṣẹ́ orin ti bẹ̀rẹ̀? Àmọ́ pé ti grant àwọn interview tó pọ̀ lóríṣiríṣi. Ṣùgbọ́n fún àwa tá wà ní Cairo yìí, and gẹ́gẹ́ bí the first blogger in Cairo as at today, tí kò tí pé méjì. Oh my, thank you so much sir. Ẹ ṣé gan ni. So wọ́n ní ká béèrè lọ́wọ́ yín pé báwo ni iṣẹ́ orin ṣe bẹ̀rẹ̀? Àwọn tí Cairo náà fẹ́ gbọ́ lẹ́nu ní sáà. Ó dà bẹ́ẹ̀ náà káwọn tó fẹ́ yìí náà fi ṣe àlèkùn báyìí ló ṣe bẹ̀rẹ̀. Mo mọ̀ pé àwọn ti Cairo gan-an àwọn náà mọ bó ṣe ń lọ. Àtàrà Cairo àtọmọ Cairo mọ bó ṣe ń lọ. Àmọ́ màá tún sọ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ. Iṣẹ́ orin ti bẹ̀rẹ̀ láti ìgbà tá a ti wà lọ́dọ̀ tá a ti wà ní kékeré. Ó ti yé àti pé orin kíkọ yìí agboolé olórin lèmi ti wà. Ìlú lálù nílé wa, orin là ń kọ nílé wa. Lóòótọ́ àwa ọ̀bẹ tí mo pé ó máa padà wá díṣẹ́ o. Béèrè lèmi wọn níjọ́ náà lọ. So iṣẹ́ orin kò kì í ṣe nǹkan tó pé mo ṣàyọjú náà bẹ́ẹ̀. Wọ́n fi pé lágbájá kan ṣiṣẹ́ orin mi náà fẹ́ kọrin. Àbí lágbájá kan kọrin nítorí pé ó kọ́lé ń bẹ̀. Àbí lágbájá kan kọrin nítorí pé wọ́n tọ̀ láńbẹ̀ mi náà fẹ́ kọrin náà. Ó wà nú ẹ̀jẹ̀ ní abínibí. Ẹ ṣé gan ni sir. In fact, ẹ ti dáhùn ìbéèrè kejì tó yẹ kí n béèrè ní bíbá eléyìí tó dá lé pé wọ́n sọ pé iṣẹ́ orin yẹn o ṣé ẹ kọ́ ni àbí ẹ jogún ẹ̀ tó ẹ tẹ̀ ti dáhùn ẹ̀ papọ̀ pẹ̀lú gbogbo nǹkan tẹ́ ẹ sọ tán nísìn. So nǹkan tí mo máa ń move next sí nísìn ni pé àwọn challenges wo lẹ lè sọ so far, just 1, 2 kó má dàbí pé ẹ bá wa sọ̀rọ̀ ní ìdí ni wípé gbogbo àwa tá ìṣẹ́ ń bọ̀ ní síta bíbèrè ìbéèrè lọ́wọ́ yín ọmọ kéékèèké làwa ẹ ti pẹ́ gan nínú ayé bọ̀ àwọn ọmọ kéékèèké sìn a fẹ́ mọ̀ a fẹ́ gbọ́ látẹnu yín challenges wo lẹ lè sọ so far tẹ́ ti face ní ìdíṣẹ́ orin ẹyọ kan ṣo sí méjì sí. Ẹ̀yin náà kéré inú ayé gbogbo àwọn làkàn gbàdúrà ìgbógun náà ṣe kìíní kó jẹ́ ká túbọ̀ pẹ̀ sí ilé ayé jù báyìí lọ. Tá a bá sọ̀rọ̀ nípa challenges mélòó làwọn ẹ̀ka challenges pọ̀ mọ́ òṣèlú ìdìbò tó bá jẹ́ pé iṣẹ́ orin yìí nìkan ni a máa fẹ́ ní challenges rẹ̀. Ẹ̀yin fúnra yín kan tẹ́ jẹ́ blogger gan ẹ̀yin gan mọ̀ pé bàtẹ́ bẹ̀rẹ̀ láti máa ṣe nǹkan tẹ́ ń ṣe yìí lè sọ pé láwọn challenges ẹ̀ face àmọ́ mélòó la fẹ́ kà ní orílẹ̀ ayé àmọ́ kò sí bó ṣe máa ń jẹ́ ni pé Ọlọ́run máa ń fi ààyè ọpẹ́ sílẹ̀ lórí gbogbo nǹkan tẹ́lá bá ti ń ṣe ìmọ̀ tẹ́lá bá ti ní inú kan pẹ̀lú ẹ̀ èyí á padà overcome challenges ẹ̀ náà ó ti yé yín challenges pọ̀ wọn mélòó la fẹ́ kà mí ò lè kà tán ó ti yé yín mi ò lè kà tán ara challenges kan ní ti dànù nígbà tá a fẹ́ ṣe ní nílùú Cairo níbí yìí tí àwọn èèyàn kan tí wọ́n dìde tí wọ́n gbìyànjú tó bẹ̀ sí pé ọlọ́pàá ìpín ibi tá a ti fẹ́ ṣeré yẹn o àwọn àmùtí ń bẹ̀ o àwọn ọmọ kan máa wọ ìwọ̀kuwọ̀ dé bẹ́ẹ̀ o ó ti yé yín àwọn náà lè fẹ́ ṣe nǹkan dáadáa láyé wọn wọ́n dẹ̀ ti gbàgbé pé àwọn tó gbé wá sílùú yìí wọ́n ti gbàgbé pé owó ni wọ́n ná wọ́n ti gbàgbé pé wọ́n ń gbé àṣà ìbílẹ̀ àṣà orílẹ̀-èdè wa lárugẹ ni wọ́n ti gbàgbé pé àwọn tí wọ́n gbé wá bíbí yẹn wọ́n lè mú owó tó fi gbé wá bíbí yẹn láti lè ní mo fẹ́ ra ilẹ̀ sínú mi mo fẹ́ kọ́lé bàbá mi kọ́lé lọ wọ́n ti gbàgbé pé risk ni wọ́n take pé káwọn dáwọ́ lé kíní pé ó yẹ káwọn rówó àwọn padà ó yẹ wọ́n dẹ̀ ti gbàgbé pé ìlú òyìnbó káàkiri yìí dápẹ́ náà búrọ̀dù yìí
kò yí sí àti mú lọ́rin wá gbogbo wa dẹ̀ fi múnú ara wa dùn nítorí pé àjò dàbí ilé ó ti yé yín ara challenges náà ni àmọ́ lánàá yẹn náà a tún padà borí challenges yẹn náà ni ọlọ́run tó padà fìdí ọ̀tá gúnlẹ̀ náà ni àwọn náà padà jẹ́ tó gbélé tó ń wúrun láti lè pé ìbálẹ̀ tí máa ṣe bí in fact àwọn tó ń wò pé àmì ìbádẹ́ ti wà ń bẹ̀ ìbádẹ́ ẹ̀wọ̀n ìgboro ti dàrú gbogbo ẹ̀kọ́ ń dùn lọ ní pé sẹ́ẹ̀ kí ló dé tà lọ ìsúwàlà sir thank you so much sir ṣe lè sọ fún wa lóòótọ́ ó pọ̀ náà tẹ́ lè sọ gẹ́gẹ́ bí ìtàgé tó iná but a day you can never forget sir. mi ló ń fẹ́ karùn-ún iye ọjọ́ tí mi ò lè gbàgbé. Káyọ̀ lè gbé mọ́ ẹ̀sìn ṣé mo lè gbàgbé. Mo lè gbàgbé tí bíbí ṣe wà onírè ṣe wà ìjọba tẹ́mi àti ìdọ̀jọ́kù báyìí nísìn tẹ́mi ò lérò kó máa padà wálé ayé nítorí pé ẹ̀wọ̀n ìdájí ọ̀la nísìn ó ní manifold promotion tí junior tó jẹ́ chairman ẹ̀ Emmanuel ọmọ Abiola tí igbákejì ẹ̀ jẹ́ Lakrimo láti ìfọ̀mọ́ ó ti ẹ mọ̀ pé Àlàbá nìyá wọn ìyá wa nìyẹn o bẹ́ẹ̀ni o ọlánú kan ó pọ̀ gbogbo Cairo ó ti ìgbò bá ti máa làbá ó mọ́kọ̀ yẹ màmá nìyẹn bẹ́ẹ̀ni o àbí iṣẹ́ mọ̀ pé tílẹ̀ bá fi máa mọ́ nísìn wọ́n ti fi ní sínú ọkọ̀ mo tún ti bára mi ó ti bọ̀ mi ò lè gbàgbé pé mo wá sí Cairo nítorí pé ara àwọn nǹkan tó jókòó sínú mẹ́mórì ẹ̀dá náà ni àwọn ọjọ́ burúkú náà wà ó àmọ́ àníṣe tó lọ́ọ́ bá ti ń jẹ́ kó wọ́n kí dídùn yẹn kó máa pọ̀ ju èyí tó burú yẹn lọ ìyá máa rọ́pẹ́ dà ẹjẹ́ àdítẹ̀síwájú. Yes sir, ní nǹkan tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín nísìnyí pé lẹ́yìn nǹkan tó ti ṣẹlẹ̀ lálẹ́ àná tẹ́ wá bẹ̀rẹ̀ ṣó yẹn ní gbogbo ìṣeré yẹn mo rí pé nígbà tó stage kan gan mo rí pé Lakrimo àti bọ̀dá junior gan ti ń wojú ra wọn pé ó ti rẹ pápá ẹjẹ́ kan máa gbé wọn lọ mo lè bí náà gan ti bọ́lẹ̀ stage pé wọ́n ti ń lọ mo káàdì pé Ibrahim gan tún padà sẹ́yìn pé irọ́ òwe jẹ́ kí n ṣeré fáwọn èèyàn yìí sẹ̀ báwo lẹ rí sí tó jẹ́ pé ẹ pẹ́ tó tàyẹ̀ tẹ́ fi ṣeré tó tàyẹ̀ báwo lẹ feel. Gbà mí láàyè àti ṣeré. Títí di táyì ẹ náà báyìí. Nǹkan tí mo mọ̀ ṣe láì mi náà ni kí n kọrin. Gbà mí láàyè nítorí kúta pé gbà mí láàyè kí n kọrin. Gbà mí láàyè o. Láti aago 2 òru di aago 8 àárọ̀ kùtùkùtù. Ṣé rí àsìkò tèmi bá ti wà lórí stage ìgbà ẹ̀rẹ̀mí náà ń gbádùn ara tèmi. Àsìkò ìgbà ẹ̀rẹ̀mí náà ráyè fara tèmi. Ó ti torí sí bá ti bọ́lẹ̀ lórí stage yẹn pẹ́rẹ́ báyìí ọkàn méjì ti bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ nínú ìgbésí ayé mi bí mo ṣe ń gbà kọ́ onímọ̀ mẹ́kọ́ onímọ̀ ṣe máa ronú pé àwọn fẹ́ lálejò àìbìkan wà láti mò ń lọ bó lórí stage yẹn èmi náà ń gbádùn ara tèmi ní moment yẹn ó ti sọ ẹ̀ tó gbà mí láàyè ó dàgbẹ́ tó wé sí credit díẹ̀ lánàá ọ̀tọ̀ ni ẹ̀jẹ̀ ìjà ayé tó. Ọ̀gá o, mo ṣáà ń wò náà pé wọ́n ti ní kẹ́ máa lọ like after the ṣẹ̀ṣẹ̀ tún play bíi 3 hours more. Ìjà ètò ẹ má ṣe bẹ́ẹ̀ mọ́. Kò sí wàhálà ẹ wò ẹ ti gbọ́ àtúnrẹ́ ti pàpà lẹ́ẹ̀kan because gbogbo àwọn tó wà lánàá gan-an àti Àlàbá yìí náà mo bọ̀rọ̀ kárí ṣe gbogbo àwọn tó wà lánàá they are like no àwọn fẹ́ mọ́ ọ̀. They should stay tuned. They will stay tuned. They will stay tuned. We have more coming up. They should stay tuned. We appreciate all the people that came out yesterday, though it was a bit of hiccup, but we give God all the glory, all honor. Despite all the hiccup, but He's a faithful God. We want to appreciate Him. Yes. And we want to appreciate everybody that left their house yesterday to come all the way down to Shuruk for the party. We appreciate you all. And we hope we will be able to give you more hospitality in Cairo Aspa Entertainment. On behalf of the company, on behalf of Alaba, on behalf of my very good friend, my manager, my right hand man, Xenophobia Fans Club, all the Xenophobia Fans Club, Cairo chapter, all the mothers in Ashiru that came out yesterday, all the fathers. Shout out to the king of Cairo too, Oba Unisa, 1 year Oba Phil Obampao, so Oba Phil. Shout out to you, sir. I will do you know. Bọ́rọ̀ kìíní gbogbo sọ àwọn list ìjòyè fún wa àkìyí àìmọye èèyàn tó tí a lè dárúkọ many that we can't mention their name, so we say a big thank you to you all. God bless you. Okay, thank you so much, sir.
ní ìbéèrè tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín sà, kí ni ìyànjú tẹ́ lè ní fún àwọn èèyàn wa ní Cairo àti àwọn even àwọn olórin tó ń bọ̀ àtàwọn everywhere pé ìyànjú kékeré tẹ́ lè sáré gbà wọ́n? Kò sí ìyànjú kankan ju pé kí gbogbo wa aṣáà nígbàgbọ́ nínú nǹkan tá a bá ti gbé dání tá a bá ti ń ṣe. Nígbà tá a bá ti nígbàgbọ́ nínú ẹ̀ pé ọ̀nà mi lélẹ́yìí, ká má jẹ́ kẹ́nikẹ́ni kó ṣì wà lójú ọ̀nà, ká lè gbìyànjú láti ní faradà, ká lè máa níbẹ̀ lọ́hùn gidi gan, ká máa níbẹ̀ lọ́hùn gidi gan, ká lè máa lo inú mímọ́ pẹ̀lú ara wa. Torí tó bá ti nímọ̀ pẹ̀lú ẹ̀dá tó ti ń lo inú mímọ́ lórí gbogbo tó bá gbé dání, ó lè padà lọ tíkọ́tíkọ́ kó tó máa padà jẹ́ lọ náà ni. Torí Ọlọ́run kì í sí lẹ́yìn alábòsí. Gẹ́gẹ́ bí a ṣe sọ irú ṣòwò àná yìí, àwọn kò fẹ́ kó wáyé mi ò mú reason tí wọ́n fi ń ṣe bẹ́yẹn. Gbogbo ìdákẹ́dà tó bá ti ń ṣe orúkọ báyìí kí wọ́n lọ ronú pìwàdà. Tó láwọn náà máa ronú pé àwọn fẹ́ ṣe nǹkan tó dáa níjọ́ kan. Wọ́n máa ronú pé àwọn fẹ́ ṣe nǹkan tó dáa, wọ́n máa gbéra ṣọlẹ̀ pé àwọn ṣàdúrà. Ẹ̀dá mi wà kó dẹ́gbẹ́ kì í ṣàdúrà, àwọn inú ẹ̀ lọ́nà fún máa jọ́ọ̀jì pẹ̀lú ẹ̀. Torí bẹ́ẹ̀ dá bá ṣàdúrà látàrí ìdálẹ́ tí yóò bá mọ́ Ọlọ́run àdàdúrà ẹ̀ náyà rẹ̀. Àwọn tí inú ẹ̀ bá tún wá mọ́ tó bá tún wá ṣàdúrà kò tún wá ṣàdúrà kò kí inú ẹ̀ kàn mọ́ lásán. Tọ́lọ́ bá ti rí àníyàn pé àníyàn ẹ̀ dá sọ́mọ làkejì, wọ́n máa ní ṣóńṣó ògùn ni wọ́n máa dá. Àmì ilẹ̀ arákùnrin yìí ó ti yẹ yìí. Wọ́n bá ló ṣe ń ṣe àmì ilẹ̀ ní mọ́ṣáláṣí lómi ìrí ṣọ́ọ̀ṣì ni ó. Àwọn tó ń pọ́ láníyàn tó dáa. So kì í ṣe gbogbo ẹni tẹ́lẹ̀ lọ́nà ṣọ́ọ̀ṣì gbà mí àbí lọ́nà mọ́ṣáláṣí gbà mí, òun láníyàn wọn dá. Ó ti máa gba èèyàn wá níwọ̀n jù. Kì í ṣe pé ní àjò táwa yìí ni gbogbo kíbi tá a bá ti wà. Ẹ jẹ́ ká máa ṣe dáadáa pẹ̀lú ara wa. Ẹ jẹ́ a máa gbárùkù tira tá a bá fẹ́ ṣe pọ̀ dáadáa. Torí àsìkò ń bọ̀ tí wọ́n máa fẹ́ ṣe pọ̀ dáadáa, ó máa nídìí àwọn èèyàn. Tó bá dẹ̀ tó wá nípa gbogbo fẹ́ máa ṣe aburú lẹ́yìn pẹ́ẹ́nikẹ́ni ò rí ẹ̀. Wọ́n rántí pé bọ́ba ayé ò rí ẹ̀. Tọ̀hún wẹ̀ ọ́ ti tọ̀hún wù ẹ̀. Wọ́n dẹ̀ ní pé iṣẹ́ ọwọ́ ẹ̀dá ló máa ń gba ẹ̀dá là. Béèyàn bá dẹ̀ ṣiṣẹ́ àdúrà táyé máa ń ṣépè fún, ó ti àdúrà yẹn ni a máa bá. Bí wọ́n bá ń ṣiṣẹ́ ìpè táyé máa ń ṣàdúrà fún, àdúrà yẹn ni a máa bá o. Ó ti yé tìmí ní pé ẹ jẹ́ ká máa ṣe dáadáa, ká máa lo inú kan pẹ̀lú ara wa. Ẹ má jẹ́ a máa jẹra wa lẹ́sẹ̀, kò sí ìta fẹ́ gbà nínú pa ń jẹra wa lẹ́sẹ̀. Torí ilé ayé tá a wà yìí, ìbẹ̀rẹ̀ ó padà lópin. Bí ìgbà táwẹ̀ bẹ̀rẹ̀ ni, táwẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ báyìí, ẹni tí ò lè mú ẹ̀rọ, tí ò lè hóde ebi, a máa ní àwọn ti fẹ́ bẹ̀rẹ̀ báyìí, a máa rọ báwo ló ṣe fẹ́ ṣe. Àmọ́ táwẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ 1 2 3 4 5 6 á padà lórí 30, àwọn ẹ̀ máa padà tán. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ́ ní ayé ṣe rí. Kò sí tó ní bẹ̀rẹ̀ tí kì í tán. Ẹ wá jẹ́ kí ilẹ̀ mú bá a mọ́bi tó dá. Ẹ jẹ́ kí ilẹ̀ mú bá a mọ́bi tó dá. Ìyípadà ó ṣe púpọ̀ gidi gan. Ọpẹ́ fún iléeṣẹ́ Marilifu promotion under CEO tí gbogbo ayé mọ̀ ní Junior Emmanuel ọmọ Abiola. Ó ti mo dúpẹ́ lọ́wọ́ yín gan, ẹ ṣé gan. Ojú òní ti gbogbo wa kájú máa ní tẹ̀síwájú. Ọpẹ́ lọ́wọ́ Lakrimo promotion léètò Ọmọtá Adams. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. Ọpẹ́ lọ́wọ́ ìyá wa Àlàbá Ọlánúkan Bọ̀rọ̀kìnní gbogbo Cairo. Ọpẹ́ lọ́wọ́ everybody tó fi dórí sí tó fúnra fast lọ tí wọ́n wà ní Cairo yìí. Ájọ máa ní tẹ̀síwájú wọn ní fúgbọ́ ẹni gbogbo ránṣẹ́ sí ni àníri wàhálà àníri dààmú. Èmi tó sì ń bọ̀ o, a tó sì máa jù dí bàlàbàlà. A tún máa jù dí bàlàbàlà. Ẹjọ́ fẹ́ kẹ́ bá akọrin kan sórí iye tẹ́ kọ́lá náà pé ẹ̀ ń ṣe dí bàlàbàlà, bóyá kí n gan ṣe dí bàlàbàlà láyé fún kábíyèsí. Máa bí ṣe change ni mo rò pé ti change. máa bí ṣe tiẹ̀ náà. Ẹ fún wa lórí kan sà. Tó bá jẹ́ kó rìn yẹn lè bá pè mí máa ṣe dí bàlàbàlà o. Àwọn tó ní ìbí ẹ wá orí pẹ̀lú lú. Ìgbà abẹ́rẹ́ wọn ò tó ọkọ́, ẹgbẹ̀jẹ̀ ìràwọ̀ wọn ò tó òòrùn. Ìgbà abẹ́rẹ́ wọn ò tó ọkọ́, ẹgbẹ̀jẹ̀ ìràwọ̀ wọn ò tó òòrùn. Ìyá tó bí gbajúmọ̀ káyọ̀ fún ọmọ tó dá lóòye ni. Àkàndé àbáṣì mi, ọ̀pá òkè agbẹ́lẹ́kẹ̀ ìyá ṣe ni. Ó ṣe mo tó gbá ojú ní omi. Aláṣẹ máa rí fún ní promotion mi.
Abíọ́lá tó ń jẹ́ Manuela mi. Junior kọ́ ìlú Cairo kan ni. Àlọ́ lọ́wọ́ bá tó ń gbé ní ìga. Òun ló gbé Manuela ló gbéga. Ó wà ní kú lọ́mọdé, onítàṣù àgbàlagbà mọ́lẹ̀. Junior ọ̀dọ́mọdé olówó, ọlọ́wọ́ bá tó ń gbé ní ìsòkè ló gbé ẹ̀yẹga. A padà sí burúkú oníkan ẹ̀lọ́lá ọlọ́run ọba. Máa bá mi tọ́jú náà tí ìbú mi, aláṣẹ la Creamo promotion lẹ́tọ́á, owó bàbá àbẹ̀là, ìmúlẹ̀ ti Junior mi, Babolúwa ló pọ̀ sí, jọjọ, Emmanuel, ọmọ Abíọ́lá, èèyàn ti ta Alabama promotion mi, ọlá àánú kan, bọ̀rọ̀ kìíní, gbogbo Tinubu kárò ní Alaba tèmi àdúkẹ́ ó, ìyá aláyà wọn. Thank you so much, sir. Ẹ ṣé gan ni. Ẹ ṣé gan ni tó ká fi kásẹ̀ gbogbo ẹ̀ ńlẹ̀ báyìí láti ọ̀dọ̀ yín sà. Ẹ̀yin ẹ má ìtẹ̀yìn mọ̀ kó ti fẹ́ sá lọ sí pé àtẹ̀yìn náà. Ọ̀gbọ̀n ẹ ní sùúrù mo sì ní ìbéèrè kan fún yín o. Mo sì ní ìbéèrè kan fún yín. Yes sir, kí lẹ ní fún ilé-iṣẹ́ wa Naija Today àti Ìbílẹ̀ TV? Naija Today kò sí méjì lọ́rọ̀ ó ti fún Mike ní aláṣẹ Naija Today nínú Cairo tó wà worldwide ó ti gbogbo àgbáyé ni wọ́n ti wò àmọ́ ìlú Cairo la kulẹ̀ sí gangan ẹ tó ń pè bẹ́ẹ̀rẹ̀ o fún Mike rí ó ṣàprápra ó fine ó lé kókó tẹ́lẹ̀ ọkọ̀ bá jọkùnrin ni màá tó sí ẹ tó sì mí ẹ má pẹ́ máa rìn ẹ tó sì mí sà kájọ máa lọ lọ́la. Thank you so much. Keep watching Naija Today. Ẹ jọ̀ọ́ mo ní the gift tí a present fún Daddy lánàá yẹn. Okay. Continue, sir. 1 minute. Wherever you are, please keep watching Nigeria Today. Keep watching Nigeria Today for anything. Either you want to advertise or you want to hear the current news, whatever that's going on in the world, please keep watching Nigeria Today. Nigeria Today, let's go thorough. I want to go fast anymore. This is the gift that was presented by Community Nigerian musician in Cairo, Egypt. Gbogbo àwọn olórin náà present wọn lélẹ̀ ìlànà. In fact, it was fun. Táwọn ọmọ tún gbà bá wọn tún ọmọ ó pọ̀ o. Kádẹ́mí náà tí mo ní kí n máa kọrin. Ó bá yẹ pé mi ò ní táyì láti wá ṣe di bàlàbàlà lánàá torí mi ń Andrew. But it is well, sir. Thank you so much. God bless you, sir. Bọ̀ kí ni kan ṣẹlẹ̀ tó jẹ́ ìyàlẹ́nu lánàá tí àwọn èèyàn dẹ̀ ń wà wọ́rí tó ń wò bí i. Okay, gẹ́gẹ́ bá ṣe sọ, the whole idea about the thing is service to humanity. A lot of àwọn èèyàn ló wà depressed. Ẹlòmíì either relationship, either financial depression. And we thought about how can we make people happy? How can we give people good hospitality? So we came up with the idea, a lot of people here, they have been here for a long time, they've not been chance to go home. And, they want to enjoy themselves, they want to be happy. So we think, okay, let's bring a few people coming, not because of profits, but to put a smile on people. Once in a while, people go to work, they spend 26 days, they come back 4 days, they go to mall. This is not our tradition. This is not our way of life. Our way of life is partying, enjoying ourselves. So this thing has led so many people into depression. It's more or less a boring life. It's rotating, but we want to bring something of a well-packaged something that's going to give people 100% happiness. They will come out, dance, enjoy, even if it's once in every 3 months. We bring somebody in and they get a chance to see, spend time. So that's the idea. It's service to humanity. It's not about money. It's not about profit. It's not about fame. We're not looking for fame. We're not looking for money. We're just looking to give service to humanity and kick depression out of Cairo. That's my tag. Hashtag kick depression out of Cairo. Thank you so much. Ẹ ṣé gan ni. Gẹ́gẹ́ bá yẹ gbọ́ láti ẹnu wọn. Ìgbà tí èmi náà béèrè lọ́wọ́ wọn nígbà tí kìíní yẹn lọ́wọ́ tí mo rí dé ìtàn yìí náà wọ́n tún náwó fẹ́mi náà wọ́n ṣe gbogbo ẹ̀. I was like so àwọn èèyàn rẹ́rìn-ín àwọn èèyàn lọ́wọ́ lọ bá wọn ní how come ẹ̀yin lẹ ṣe ṣó èlò gan lẹ wá rí. Money is not about money. This is exactly what he explained to me. But I just want to, I want us all to listen
to it from his mouth. That's why it's going to be low money. In fact, So, people are so happy. Yes, and I really anytime appreciate we're that. hosting, come out free. Don't think about it that I it's really about the money. appreciate Come it. out and enjoy yourself and make yourself happy. Do you have anything to say, sir? I'm okay. I just want to say That thank is you all. what I'm trying to say. Thank you. Thank you all, audio fans. We appreciate you guys. God bless you. Amen. And tell about one or two things you can anything about. Ever when you madam clip out, you scream. Madam. Ẹ ṣe ẹ wá tí ojú screen àbí. And tell about ẹ ṣe kiri ẹ gbọ́ bá wà pé wà lẹ̀. Mo kí gbogbo àwọn tí wọ́n bá wa wá lánàá pé wọ́n ṣe orílẹ̀ dúpẹ́ pé ibi tó ti mówó náà àpò wọn ní kọ́ọ̀sì àpò lágbára lóhùn. So mo lè kí gbogbo àwọn fans bàbá náà tó wà ní Cairo Philophobia fans pé wọ́n kú ìdìde. Mo lè kí àwọn ọkùnrin náà àtàwọn tó wá àtàwọn tó tún wá pé wọ́n ṣe ohun gan pé ojú ò tì wá o. Àtàwọn olórin náà. Àtàwọn olórin yes. látòrí banana Olórin tí ó Ọba àdúró tì. We Sami really appreciate Ekis. it. Hello, Jesus. Yes. Thank you so much, Papa. We are so happy to have you here, and we'll be expecting you one more time. Ọlọ́run adé tún kì í ṣe ẹ̀kọ́ ìmọ̀ máa wá tó máa wá. Bẹ́ẹ̀ ni wọ́n máa wá dáadáa but èmi mo expect yín very soon láìpẹ́ láti ọ̀rọ̀ náà again, and many people also they are expecting you. Thank you so much. God bless you. Thank you so much. Ẹ ṣé gan-an. Thank you. Thank you so much.